níbi ẹ̀yìn mọ́sáàsì kan ayé ibẹ̀ mo ti bá wọn ọ̀yà o. ẹ̀yìn mọ́sálásí. lẹ́yìn mọ́sálásí Ansarudeen nìyí. wọ́n wá kírun ni. kò yé mi o. mo bá ní kí n pé àná wa bẹ lọ́ọ̀ ni. ó yẹ ọlọ́run náà ní wá bẹ́ẹ̀ kò yé mi o. ẹ̀yìn mọ́sáàsì ìkúlé mọ́sáàsì mo bá yípo bẹ́ẹ̀ mo bá mọ̀bọ̀n mi mo bá nà ṣe mo fi Elédùmarè búra ìdí ìbọn lásán mo bá lọ́wọ́ mi. ìbọn fọ́ yánmọ̀yánmọ́ ni. òsè. ohun ọdẹ ìṣe. òsè. ohun ọdẹ ìṣe. ó ṣògùn àrò. ẹran ó kù ọmọ ẹ̀yìn ó yè. ajá ọdẹ náà wálé. bẹ́ẹ̀ni. kẹpẹ o. àdúgbò sà. orúkọ yín ti jẹ́. orúkọ tèmi ni Ọ̀pátádé Mustapha tí gbogbo ayé mọ̀ mí sí alias mi jẹ́ Ojogun Omi nílẹ̀ Ìwó. Ojogun Omi. bẹ́ẹ̀ni aṣòro fìjà lọ. ó kì í yẹn máa mú ọmọ mú ẹrù lọ́wọ́ kí ni ìtumọ̀ rẹ̀? ìtumọ̀ ẹ̀ pọ̀ tó fi mẹ́rù lọ́wọ́ ni pé jagunjagun ni wá. torí àwọn bàbá wa ọlọ́ba kó jẹ́ kẹ́mi wọn gùn àwọn tí wọ́n ti lọ kó ṣe kún sinmi fún wọn. tá a bá ti di pé wọ́n bá lógun yá à ń lọ́nu wò. wọ́n bá ti ní wàhálà dé à ń lọ́nu wò. ẹ rí i pé àsìkò ní ìsìn wọn ti ń pariwo pé àwọn báńdíìsì kan ń bọ̀ àwọn kìnnì kan àwa ti ń múra dẹ̀dẹ̀ wọn láì tí ì rí wọn akàngbọ́ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ wọn ni àti ń múra lẹ̀dẹ̀ wọn. ẹ múra lẹ̀ dàbí ẹ ń kó ẹrù yín pé ẹ sá lọ. ẹ̀fọ́ a máa lẹ́fọ̀ láwo bí ṣé àlejò ni wà ló ń lékò lé a lè sá fún wọn o. ẹ lè sá. bó lẹ́wàá sí. ìgbà tágbára ń bẹ lọ́dọ̀ wọn gan-an à ń ṣẹ́gun wọn tá à ń fojú wọn rí. ìbọn mà ni wọ́n ń kó bọ̀. bí wọ́n gbé bọ́ǹbù lọ́wọ́ ọgbọ́n ń bẹ́nu àwọn bàbá wa tó kọjá gbogbo ohun tí wọ́n ń kó bọ̀. táwọn náà bá ti rí wípé táwọn gbé lọ́wọ́ yìí pàpà lásán ni ẹ hàn pé ìbọn yàtọ̀ fún pàpà ẹ̀yin bàbá wa máa mú bàbá pàpà lọ́wọ́ ń gbà míì tó kọjá àbọ̀n. Jogun Omi. bàbá ṣé wọ́n sọ pé ká ẹ má jà ní àbí èwo ni Jogun Omi. ń gba wàhálà kí wọ́n ní Jogun ó sinmi ẹ wá fogun lọ́rùn lẹ́jọ́ Jogun Omi. torí ìjà pọ̀ ìjàngbọ̀n pọ̀ ìyànjẹ la sì fẹ́. kékeré nìkan wá máa rẹ́ èèyàn jẹ àbọ̀ pé kò sí bó ṣe rí àbí kẹ́nìkan dé nísìnyí wà là ń sọ nísìnyí ilẹ̀ bàbá wa láwa ilẹ̀ Yorùbá láwa yìí nílànà ìjìyàn gbé ńlẹ̀ nílẹ̀ Yorùbá tá a wà yìí ní orílẹ̀-èdè wa nílẹ̀ Yorùbá yìí wọn ò fi ṣe ilẹ̀ Haúsá nìkan àìsí ìṣe ìran Fúlàní bí Fúlàní ọba kọjá ládùúgbò mi bí wọn ti di ọkọ wá rí mi wọn ò tó bẹ́ẹ̀ wọn tó kọjá orí òru ni wọn fi gbégbè fúgbè èmi èdè ìsùn àtòru àtọ̀sán. lágbára o. ó kọ yín ti jẹ. Jogun Omi lálẹ́ àṣìní ó kọ tí wọ́n sọ mí gangan ní Mustapha ṣùgbọ́n tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ìdí rẹ̀ gangan wọ́n ṣe kíṣẹ́ẹ̀tì kan jáde lásìkò kan tí wọ́n sọ ń Jogun Omi ìgìrì pàjá mọ́láyà bí okun ṣòkòkò jánlẹ̀ àná bàrà òṣèdì lókun ọmọ anú ẹ̀ ló ṣe jiyàn owó kì í tiẹ́ kì mí gbà mọ́ wà ní tí mo máa ń fa wàhálà nù ìgìrì pàjá máa ń pè mí ṣùgbọ́n ńgbà tí kíṣẹ́ẹ̀tì ń wá jáde wọ́n ní Jogun Omi lọ́yẹ̀kọ́ ọmọ ọjà àwọn tí wọ́n kọ́ wo kíṣẹ́ẹ̀tì ìyẹn wá ní Jogun Omi ni ó lọ́ba di pé wọ́n gbàgbé ìgìrì pàjá pè mí Àjàó ọ̀rọ̀ ọmọ Aláwálé bọ́dà mi tí ọmọ kì dáadáa ń bẹ lẹ́kọ̀ọ́ mọ́ ọgbọ́n gìrìpá Àjàó ọ̀rọ̀ ọmọ Aláwálé ọgbọ́n bá dọ̀ ṣe é dìdòkun. ṣé wọn kọ yín níṣẹ́ ọdẹ yìí ni. mo jogún ẹ̀ ṣùgbọ́n èèyàn ò lè wà kó má tún lọ́gà kò sí bẹ́ẹ̀ ti rí ẹ jogún ẹ̀ tó ẹ bá lọ́wọ́ ẹnìkan tó bá sì mú bá lọ́wọ́ ẹnìkan tẹ́ ẹ bá dọ́gbọ́n ṣe kínní pé bàbá mi ló ní ẹ wà rí nǹkan tí ó pẹ̀ pé ọmọ ìwá báà ṣe yìnbọn rẹ o tó o bá súnmọ́ lù báà ṣe yìnbọn rẹ o àìyìn báyìí o ní ìfi lè sọ pé wọn ò kọ mi. tìyín wá di méjì báyìí o ẹ jẹ́ ọdẹ apẹran ẹ tún wá jẹ́ ọdẹ asọdẹ. bẹ́ẹ̀ ni bàbá mi bẹ́ẹ̀ ni bàbá mi. ẹlẹ́ẹ̀kẹta la lè pè ní jagunjagun. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ pa. nínú mẹ́tẹ̀ẹ̀ta èwo lọ́rọ̀ yín lọ́rùn jù. mẹ́tẹ̀ẹ̀ta èmi ò mọ̀ tí èèyàn bá ní kí n lọ́ọ́ máa kọ bèé ní ìsìn àbí kẹ́ ẹni dúró ní ọ́fíìsì kì í fáànù ọmọ fẹ́ sí mi gan-an pé
kí n kàn máa gbowó ọ̀rọ̀ mi lọ́rùn bíi kí n gbé ìbọn kọ́rùn kí n sọdẹ lọ. Ní ẹnu ọjọ́ mẹ́ta ìgbà wọ́n pè mí mo sùn nínú ilé ní wọ́n bá láwọn olè dé o olè dé bò ìyàwó tí mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ kéke òun ò sì tí ì mọ ẹni tó wù ní. Láago mélòó ní nǹkan bí aago 3 òru ni wọ́n pè yín? ni wọ́n pè mí pé olè mà ti dọ́dọ̀ àwọn lágbowó ní olówó pọ́ọ́kú. Ẹ wá dìde lọ́dọ̀ ìyàwó tó. mo fi ìyàwó tuntun lẹ̀ mo tilẹ̀kùn mọ́ láti ìta mo tilẹ̀kùn ọba gbébọn mi pápá ọmọ mi kan yá jáde wá bá mi wá fi mọ́sìn gbé mi kò ní dáa kéye pé mi ní gùn mọ́sìnì èmi tí mo rìlíìsì ọyá máa ń so ó ní àbọ̀ wọn mọ̀ ní ẹ̀gá mo ní nǹkan mi ńlẹ̀ ọyá ìyanu jẹ́ ń fọ́ ní nǹkan sọ ẹnu ó fómi sìn kọ́ wà nù rẹ̀ nso làbá kọrí sọ́nà àwọn olóhùn Òṣogbo ní wọ́n ti wá wọ́n ti ẹ̀jí kọ́kọ́ gbé lẹ́sọ̀ 330 kan lọ́sọ̀gbó ń gbọ́n débì ọyá wọn hà kẹ́ ẹ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n fi ilẹ̀ ní wọ́n bá bọ́ sọ́dọ̀ àwọn tí wọ́n ń jalè fún. mo bá mo ṣe dódò rí mo bá tún pa àwọn ọdẹ tó wà ń bẹ̀ ẹ̀yin ọdẹ àwọn ará bíi ti dé tòsí o bó la fẹ́ ṣe mo fẹ́ lọ bẹ̀ ń tèmi nu o ìkan náà àwọn ọdẹ tó ń bẹ lórí odò rí ló bá ní ó ti yá wọn bá ti yé kó ti yọrẹ náà nu à ń kó ọmọ ńlájẹ Adébọ́jẹ̀ lọ́nà bá tún tẹ̀lé mi bàbá gbéra ń gbà dé bẹ́ẹ̀ àti sọ̀rọ̀ àǹdílé àti ń gbà fi dé bẹ́ẹ̀ wọ́n ti gbé ọkọ̀ lẹ́sọ̀ 350 wọ́n ti gbé ọ bó la ṣe fẹ́ ṣe ọ̀nà bó la fẹ́ mọ̀ tí wọ́n gbà ńgbà mo dé Lálùpọ̀n àtọkọ̀ tí wọ́n ń gbà látòṣogbo àti tí wọ́n gbé ń wò ọkọ̀ tí wọ́n gbà lóṣogbo wọ́n gbé lẹ̀ ń wò gáràjì lọrin èyí tí wọ́n gbà ní Ìwó wọ́n lọ gbé lẹ̀ ní Lálùpọ̀n ní tíráàkì ẹ̀ mọ́ ọkọ̀ méjèèjì wọ́n kó lẹ̀ wọ́n bá kó kinní àwọn báńgà kan tẹ́ ẹ bá rí báńgà tó bá rọ́ọ̀dù pé mọ́ ní ẹ̀yìn ń ta ni ní wọ́n bá kó báńgà ń dálẹ̀ àti kọ́kọ́ àgbègbè ẹ̀ wọ́n bá kó bẹ́ẹ̀ mo ti ẹ̀rọ kan náà àwọn fìjìláńtì kọ̀mọ́ndà fìjìláńtì Lálùpọ̀n ń bẹ̀ wọ́n bá yọjú sí mi lájọ kíra wa wọ́n ní ọkọ̀ yìí wọ́n ní ṣe ń rọ́kọ̀ àwọn náà ti ń suspect ẹ̀ làbájọ sọ̀rọ̀ kí n jẹ́ kóhùn pé DP òun tó wà ní Yánà Ọ̀fà bàbá pé àṣàyàn láti gbé ọkọ̀ yẹn lọ síbẹ̀ so gbogbo àwọn àbẹ̀yẹ tí wọ́n fẹ́ béèrè lẹ́nu mi bọ́rọ̀ ṣe rìnlá tó bá ṣe bá débẹ̀ yẹ mo sá ṣàlàyé fún wọn lẹ́kùnrẹ́rẹ́ débi pé mo sá hand over kọ́kọ́rọ́ ọkọ̀ méjèèjì fún wọn DP omi ń wò kí n tó kó ń wò mọ́ kọ́pọ̀ ìlóòrù mo pé tí bóde kí n tó kù ní Ìwó wọ́n ní kí n máa lọ pé tọ̀ a ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe é ṣe nù o àwọn fọlọ́run sìn yín ìmọ̀ bó bá ṣe rí bó bá ṣe ń lọ kì í máa jáwọ́n ọ̀gbọ́ kì í má jẹ́ tí àwọn ó di sí bí ó ṣe ń lọ bí mo ṣe tó dé Lálùpọ̀n bẹ́ẹ̀ ni mo tó ń pe DP omi níwò bẹ́ẹ̀ ni mo ń pe ti bòdè tí mò ń fún wa ní àbọ̀ ibi tí ọ̀rọ̀ dé dúró. Ọ̀jẹ̀sẹ̀ tó wà nù ètò tá a ṣe parí oṣù tá a lò tán yìí náà ni kì í tí ì ṣègùn tó pẹ́ ìparí oṣù tá a lò tán yìí ńlá ṣèyún. Lédè kan iṣẹ́ kí wọ́n máa pọ́ lè dé ẹ máa dìde lẹ́yìn ọ̀dọ̀ ìyàwó yín ọ̀rọ̀ yín lọ́rùn. ọ̀rọ̀ mi lọ́rùn alẹ́ yìí tí mo fẹ́ tí ò tí ì mọ́ lá ó ti mọ́ lá báyìí òun náà ti ń gba kámú ìyáálé mi ti mọ̀ ní tiẹ̀ ìwé ìkéke tí mo fẹ́ ìkọ̀ mọ́ lá tẹ́lẹ̀ òun náà ti gba kámú báyìí pé mo lè pé mo fẹ́ pé ń gùn tí ń pè ọ́ yá ká ṣeré ìfẹ́ tí wọ́n báyìí pè ń báyìí wọ́n yọ kúrò mí ni mo ń lọ́nu torí pé kí ni ogun ò gbọ́dọ̀ mọ ẹja àwọn bàbá wa kí wọ́n wá pé nílùú bàbá wa ogun kan wá ń kó wọn ń bẹ̀ láwọn àmọ́ àtọ̀run wá kan wá pé àwọn ní bandits kàbáwọn ní nǹkan kan àní gbà a fẹ́ kí ìfọ̀kànbalẹ̀ wà àti ìfẹ́ ká máa gbádùn ara wa núùlù ká láàfin wà núùlù káwọn ọba aládé náà sún àsùnforí lé òṣùká mọ̀ kí dáyà mọ̀ pé tí ìlú ọba ti fara ọjà ń jiyàn gbé lónìí lọ́la àwọn ọba aládé náà ò ní nísinmi a fẹ́ káwọn bàbá wa náà ò nísinmi nínú tí àjogún tí wọ́n fi ilẹ̀ fún wa àwa náà ọjọ́ ọ̀ǹda fọ́mọ ọmọ náà ó ń lò lórí gbogbo ọmọ tá a bá bí kọ́ ni ó dùn lọ́fíìsì àárín tí ó mẹ́jẹ ti aná àwọn kan làwa náà mú ẹ̀jẹ̀ wọn tá à ń rí àǹfààní rẹ̀ yìí tá à ń rí jẹ ṣùgbọ́n òótọ́ ọ̀nù ṣe pàtàkì lọ́rọ̀ ọdẹ èèyàn ń ṣọdẹ ni o èèyàn ń dẹná ni o èèyàn ń bá tó lè káàkiri ni o ó ṣe pàtàkì nù ẹ̀dá kó jẹ́ pé kó fi òótọ́ ọ̀nù kúnrìn àjò ayé rẹ̀ òótọ́ ọ̀nù a máa ṣe dáadáa pọ̀. Àwọn òde wo lẹ lọ tí ò ṣe é rò nílé? Mo ń gbọ́ yín. Àwọn òde tí mo lọ tí ò ṣe é rò nílé ó pọ̀ torí gbogbo ohun tí ojú bá rí kọ́ lẹ́nu sọ ń gbẹ rí pé ńgbà tí ẹ wọlé ẹ ní òṣè mo lóhùn ọdẹ ìṣe ọ̀pọ̀lọpọ̀ ọdẹ kọ́ mọ̀ túmọ̀ rẹ̀ délẹ̀ torí pé ntọ́dẹ bá rí inú igbó
wọ́n bá jẹ́ pé méjì mẹ́ta ni tí wọ́n bá fòru ṣe wọn ò gbọ́dọ̀ sọ lọ́sàn-án gan. Nítorí bá dé kan wọn ní kì í rọrùn mọ́ ó dolókìrìgì táwọn àwo máa ń wí hùn òkìrìgì nínú láàrin ọdẹ. Wọ́n wá láwọn àrírí yín lóru. Rírí pọ̀ lóru ṣé tinú ìlú la fẹ́ sọ ni àbí tinú igbó. Ó jẹ́ tinú ìlú. Ṣe rí ìrírí tinú ìlú tí mo lè sọ dáadáa ni pé gbogbo àwọn tí a ò pa à ń fèsì inú ìlú tá à ń pè lólè hùn àwọn olè dọdẹ mọ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní ń gbé mọ́tò kiri tí ń wa ọkọ̀ ẹlòmíì ó wọkọ̀ ńlá òun yóò wọkọ̀ kékeré. Tí ọba jẹ́ ọdẹ tó ń gun mọ́ṣíìnì àbọ́kọ̀ rẹ̀ ọ̀bà tó nǹkan tó bá ti rẹ́ni tọ́pẹ́ owó ṣe ọ tètè yá o. Bọ́yá ẹni tó lé lóru ó ti mọ̀ pé wọ́n lo léhùn lóru o. Ìmọ̀ tó bá dọ̀sán nǹkan kan ó lè má sọkọ̀ pé yọkà pé wọ́n ọkọ̀ tí ọ ní wọ́n fẹ́ gbẹ̀mí ẹnu. Eléyìí ni òjé ń rí sẹ́sẹ́ lóru bí mo lọ láyé àná. Òun mọ ìwọ ọ̀dà mà. Torí òun ti fi nǹkan bojú ní tiẹ̀ lóru ṣùgbọ́n dáwọ̀ ọdẹ mà tó ń lé kiri lóru. Ìmọ̀ tó bá dọ̀sán yọ wọ̀ náà ti ṣe kíni láti ibi tí ó ti rán ọdẹ sọ́run ni ọmọ wa. Ọ̀rọ̀ mi ò yé yín olóòtú. Àwọn ìrírí tí ká máa pé à ń ṣọdẹ ń gbòòrò ẹ̀kanu mẹ́ọ̀. Tí n bá sì tún ní tún ṣẹlẹ̀ kejì fún yín ọdẹ tí bá ń ṣọdẹ ń gbòòrò ní gbòòrò lóru tó bá fẹ́ ṣe fàájì máa fọpọlọ ṣe. Torí àwọn tí à ń wíhùn ọ̀pọ̀lọpọ̀ lé fàájì ni wọ́n máa jókòó sí. Wọn ó sì fẹ́ máa mú yàn lóhùn. Ẹni tí ò tó jẹ́ àwọn á máa dájà lẹ̀ torí pé ẹni tí wọ́n mọ̀ pé ń dí àwọn lọ́wọ́ níbi táwọn ti fẹ́ iṣẹ́ tí wọn ò jẹ́ kọ́ àwọn òríṣẹ́ sí. Wọ́n bá wọ́nà wọn ó ṣe dájà lẹ̀ bí wọ́n ṣe wọ́nà wá sí ń jàǹbá nù. Ọ̀pọ̀lọpọ̀ ọdẹ bẹ́ẹ̀ ló ti bá bẹ́ẹ̀ lọ. Kí wá láwọn àrírí yín nínú igbó? Eré mi nínú igbó pọ̀. Nígbà tí mo kọ́kọ́ lè sọ àti ìgbọ́rí. Ọ̀gá mi Ismail Ọlọ́run bá kọjá kẹ́mi rè ogún. Ọ̀gá dáadáa ni tí ó sì máa ń ṣe dáadáa. Ìrírí mi tí mo lè sọ lóru ọjọ́ kan mo dẹná lọ lóru. Bí mo ṣe dẹná lọ tí mo kọ́ wọkọ̀ inú mi ti dùn. Ẹ mọ̀ pé olóòtú mo rò pé ń gbọ́ mi dáadáa. Tẹ́ ẹ bá débi tó yà bá ti ń jẹ tó dá ipò dẹni inú rẹ̀ ó ti máa dùn bí ìgbà tó ti fẹ́ràn ni. Tẹ́ ẹ bá ti ń gbọ́ wà ẹ pé ọbẹ̀ sọ̀ lónìí láì tí ìyìnbọn ṣẹ́ràn. Wọ́n á lọ ibì kan ẹ̀yìn ìkájú ní ọ̀nà ìjìn ìtùnú ọdún kan ọdún tá a lò lọ náà ló kù díẹ̀ pé kí n ti ẹ̀rọ ẹran tí ń fi sọdún. Mo ṣe débẹ̀ mo sáà ń gbúrò ọ̀yà ní ń jẹ́ yìí ọ̀yọ́ délé lónìí. Mo ti ń pé mo ní kí n débi ọ̀yà ìyìn mọ́ bí táwọn èsìn ti wá àṣẹṣe á máa jáde lóru. Èsìn lèsìn bá pé bù mí. Bóò ló ti wá jẹ́ ibi mo ti ń fọwọ́ wọn tí ìrò ṣe mú mọ́ra tán mọ́ ibi táwọn ọ̀yà ti túká máa ń lọ́rùn. Ojú bá dá. Ṣé wàá máa lọ ilé báyìí ni? Gbogbo oyè mi ti kọ́kọ́ lọ. Wọ́n wá ń bọ̀. Mo bá tún ró kété kan. Ń wà yẹn bárẹ̀tì sókété bí. Ìbọn ẹlẹ́tù ń bẹ lọ́wọ́ mi bárẹ̀tì ń bẹ lọ́wọ́ mi. Wọ́n bá gbé lẹ́tù pé kí n yìn sí òkété ìbọn mi ọmọ tún ró. Mo sá lẹ́ẹ̀kì ní ẹ̀kejì ẹ̀kẹta ìbọn mi ọmọ ró o. Ṣé ẹ rí ìbọn òró ó sì ká ńlá pé ilẹ̀ ni mo lọ yìí mo gbọ́dọ̀ mìíràn lọlé. Mo bá gbùsè gàdà mo bá dé kí n tún bọ́nà ṣe. Nìkíní òkété mo lọ bá sọ̀kalẹ̀ lọ bá ti kọ́rọ́ níbi abẹ́ kíní wáyé nígbà tí oko nù sà. Mo ní ní fiọ́lẹ̀ ooru náà mo bá yàdá jáde mo sá dẹ sà kí n má fọwọ́ gùn mo sá kùkété hùn mo ṣe kùkété hùn nígbà mo kùkété hùn yìí mi wá fọ̀ pé ìgbà nǹkan bá rí báyìí sẹ́mi wò pé lásán ni nǹkan tí wọ́n fọ ìsìn yìí ni láì sọ̀sán gan. Àwọn bàbá wa sì wọ́n ń dá ọgbọ́n kan tí ogbó bá fẹ́ le ẹ máa fún alọ́gbọ́n kan kéékèèké tẹ́ ẹ bá ti dé bẹ́ẹ̀ tẹ́ a máa tẹ̀ ẹ ra tẹ̀ síbi àtẹ̀lẹ́wọ́ báyìí ẹ bá ní gbólóhùn ẹ bá fẹ́ gbólúgbó bẹ́ẹ̀ ni ọba fẹ́ fẹ́ ránlẹ̀ yọ̀yọ̀ dẹ̀ra fún yín. Mo bá ṣe láti ṣe ètò yẹn mo bá tún padà. Ibo tí mo sì lọ yìí igbó yẹn kàn pọ̀ ni olówó kan ti ra gbọ́n yẹn tán fẹ́ǹsì ẹrẹ́gẹ́dẹ́ dé pé mo fún fẹ́ǹsì wọlé ni. Ẹ̀rí mo ṣe á ṣe fáwọn tán ni mo lọ àbámọ̀ màtán rẹ́ túnú. Ẹ̀rí tí n bá ti wá débi ẹtùn nìkan rí mi tó bá ti rí mi báyìí yóò sá lọ. Tí n bá tó ti lọ gbà wájú yóò tún sá padà.
nínú ìgbẹ́hùn létí odò àwa ń léra wá kiri Ọlọ́run ṣàṣekínni nígbà tí ń rí mo ṣe rún bọmọ láàánú mo ṣe pẹ́ tún bàbá n ò dúró mọ́ òkèdè kan àtẹ̀tù nǹkan náà tó mo ṣe kọrí lẹ́nu ìrírí tí mo tún lè pé mo tún rí ní ìgbẹ́ òrònú. nídìí ká ṣọdẹ gbó ọjọ́ wo lẹ lè gbàgbé láíláí? níbi ká ṣọdẹ gbó ọjọ́ téèyàn ò lè gbàgbé pọ̀ àkọ́kọ́ ṣùgbọ́n èyí tí ọba jẹ́ ohun mọ́ni gbàgbé tó le gan-an ni èèyàn máa ń rántí téèyàn sábà gbàgbé àwọn míín wà tó jẹ́ pé bóyá ọjọ́ tẹ́ ẹ ṣe pé bóyá nígbà tẹ́ ẹ fẹ́ ṣọdẹ lọ ẹ fẹ́ ṣọdẹ gbó lọ kò sí nǹkan kan lé tẹ́ ẹ tún wá dé tẹ́ ẹ tún bá bọ̀ bẹ́ẹ̀ ṣe lọ tẹ́ ẹ gbé lé nǹkan ohun tó yẹ kéèyàn máa rántí ni ṣùgbọ́n àwọn nǹkan téèyàn máa bá pàdé nínú igbó téèyàn fi gbàgbé nǹkan ni pé irú ọjọ́ kan wà mo ṣọdẹ lọ nínú igbó mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo ti dẹ̀gbẹ́ mo ti gbìyànjú nígbà tí n wà rí yẹn kan pa ǹjẹ́ ní kí n máa bọ̀ níbi tí ọdún tí mò ń sọ yìí sáìdì Èjìgbò ni mo wá ní tàkúté kan mọ kẹ tí n wo yé fún fọfọ tó ní tí kí n má wulẹ̀ wá bí tàkúté yìí láàárọ̀ mà mo bá lọ wo tàkúté mu nígbà débi tàkúté mọ tí tàkúté kẹsẹ̀ bọ́ ó gbé tàkúté lọ dàárọ̀ ìdí mo ti ń bá yín sọ̀rọ̀ ìwọ̀n ò rí tàkúté wọn bá tún bọ̀ àlè pé ebi báyìí ni nígbà tí mo fẹ́ délé tán. ẹ̀yin náà fẹ́ pa Ọ̀yà mọ́sálásí. kí n pa Ọ̀yà tí ń jẹ lẹ́kùnlé mọ́sálásí pé ó di yáwó. Ọ̀yà mọ́sálásí bó ló ti wá jẹ́ ọ̀tọ̀ ni mo rápátí ọ̀tọ̀ ni mo rí egboro àfọ́kù egboro mo lè fi hàn yín bẹ́nu lé báyìí. ní tí mò ń sọ yìí torí ìbọn ńlá láti dìdẹ́nu ni. bí bẹ́ẹ̀ náà bí ká lọ kó ká máa bọ̀ náà ká dé tí ilé náà ká rí ẹjọ́ ọ̀yẹ́ kẹ́yìn orí kẹ́ yìnbọn kí mò ń túká ìbọn mi kan bẹ́nu lé. ẹjọ́ ọ̀yẹ́ kẹ́yìn orí báwo. ẹ mọ̀ pé àwọn àlùjànnú a máa kiri ẹ bá sì ti ń pe gbólóhùn tó bá yẹ pé wọ́n àlùjànnú tó bá lé tó bá lágídí ẹ hàn pé wọ́n fẹ́ gbóòórùn ẹ̀tù ẹ bá kú pé kẹ́ kúkú fẹ́ tó rán tẹ́ ẹ bá ti wí jáde tẹ́ ẹ bá pẹ́ ẹ ẹ máa rí àwọn àlùjànnú ni. àwọn jẹ́nu dandan ni kéèyàn ò rí. bó wọn ṣe rí. ẹ bá fẹ́ rálùjànnú wọ́n pọ̀ wọ́n kó oríṣiríṣi àwọn àlùjànnú kan wà pé wọn ò ju kunte báyìí lọ. ok mo gbọ́ yùn. àwọn kan sì wà tó jẹ́ pé ẹ kàn lè máa ṣe kíni ẹ máa rí nígbà tẹ́ ẹ̀ ń rí ògì lásán ni ẹ sì máa gbọ́ pé èèyàn sọ̀rọ̀ ẹ kàn bí wọ́n ti ń sọ̀rọ̀ ẹ máa àlùjànnú bẹ́ẹ̀ nù. ẹ dá wọn mọ̀. ẹni tí èèyàn ò rí dáadáa bó lèèyàn ti fẹ́ dá mọ̀ nígbà bá ti ń gbóhùn àjòjì níbi tí ò sí èèyàn bẹ́ẹ̀ ẹ hàn àlùjànnú ní sọ̀rọ̀. irọ́ mo rò pé bóyá ẹ mú wọn lọ́rẹ̀. èmi ò mọ àlùjànnú lọ́rẹ̀ àlùjànnú èmi ò ṣòro mú bọ́ lọ́rẹ̀ nígbà téèyàn fagídí fáńtì agbára rẹ̀ ọ̀ká ni ẹ bá rò pé yọ ọ̀pẹ̀ tó bá yá ẹ bá kú ọ̀tà àlùjànnú ò ní fi lélẹ̀ wọ́n bá ti kékeré yọ ká mọ́ àdàmú àwọn tẹ́wà nù lé ìṣòro dénú. nídìí iṣẹ́ ọdẹ yìí ọjọ́ wo nínú yín dùn jù? alhamdulilayi ọjọ́ tí mo lè pé inú mi dùn jù nídìí iṣẹ́ ọdẹ yìí tí a bá ń ṣe dáadáa nú ọdẹ tó ń fòótọ́ sọ ọdẹ èrè ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ̀pọ̀. mo bí ọmọ kan kò sí náírà kan lọ́wọ́ mi tí mo fi bí ọmọ kí n tó lóyún ọmọ mo fòrò tí pé a jẹ oríṣiríṣi nǹkan àwa tó wá lóyún ọmọ nǹkan bímọ ọmọ tó ti jìnnà sọmọ tó yẹ ká bí tó dáyé tán tẹ́yìn kọ́ yẹ kéèyàn ó ṣèkọ́ ọmọ rẹ̀ gbogbo àwọn nǹkan tí mo wá máa ń ṣe pẹ̀lú ọdẹ ẹgbẹ́ mi rán dáa bí wọ́n ṣe rí pé mo bímọ níjọ́ náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí dẹ́gbẹ̀ wọ́n sì mọ̀ pé mi yẹ kó mọ́jọ́ kẹjọ mò ń ṣe kó mọ́ wọ́n wá pa ẹran fún mi débi wípé ẹtù lásán tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ó lé 8 ọ̀yà lé 6 ikún ò ló ń kà àpàjẹ wọn ló ń kò ṣé wá rí ẹ̀ràn kò tí lóyìn bá dùn nǹkan mẹ́à fẹ́ máa wá mo wá ń ra ọtí kalẹ̀ pé kí wọ́n mu tí kí n máa ṣàdúrà omi sì fẹ́ máa jáde lójú mi nígbà tí ìjọ tí mo lè pé inú mi dùn jù nù ṣé wá rọmọ tí mò ń sọ yìí ní ìsìn tẹ́ bá rọmọ àáfàá ni o àáfàá lọmọ ń wò ìpàṣẹ ọdẹ mo sì fi há kú o àáfàá ni. ọ̀dà nídìí iṣẹ́ aṣọ́de ọjọ́ wo lẹ lè gbàgbé láéláé? ẹ ṣeun ọjọ́ tí mi ò lè gbàgbé láéláé níjọ́ tí àwọn olè kan wá sí kí ló kọ Stanbic Bank
Stanbic kọ́ kí ló kọ báńkì tó wà lókè odò tí jẹ́ Polaris ní à ń pè ní ìsìn Sky là ń pè tẹ́lẹ̀ Sky Bank. Lọ́dún náà mo bá kó àwọn ọmọ ogun mi lẹ́yìn ẹ̀lọ́kọ̀ à ń patrol kiri mo kọ́ gbawó wọlé láti Òṣogbo tí mo ti gbéra. Ọdún yẹn mo sì ń control commander vigilante ní mi lábẹ́ Yasalam. Àwa ń bọ̀ adé Awó ní DP wọ́n ti dà mí láàmú díẹ̀ látara bíi kí a máa fòṣèlú ṣe security tí wọ́n fẹ́ máa mú wọ security. Wọ́n sáà bá yẹn fà dáadáa nígbà tá a kó ń bẹ̀ wọ́n wá dé kákò. Làwọn olè bá dé ara àwọn ọmọ mi tí yín gbàdo wọn ti ń pè wá ní kíkankíkan láwọn olè dé. La bá ń lọ la bá tẹná ọkọ̀ ẹ rí bí n ṣe tẹná ọkọ̀ ibi tí ọkọ̀ tuntun kòtò kékeré ẹ̀ tí mo ra rí sí báyìí ọwọ́ ọkọ̀ yọ lórí eré ni. Ọwọ́ ọkọ̀ fò yọ lórí eré ni. Ẹ bìlíì pé inú mi dùn wípé gbogbo ọmọ tákàrà bá kó oko tí wọ́n ní máa kó jáde nǹkan kan wá sẹ́ni ẹ̀ka lẹ́yìn ọkọ̀. Mo wá pe bàbá kan wọ́n ń pè ní Arólú lọ́gbàgbà òun ló wá gbé ó sì lo Mercedes gbà náà ló wá gbé Mercedes tiẹ̀ wá lọ́sẹ̀ wà bá mi pé ẹni tí inú àwọn tí Mercedes gbà nígbà tí ó fi dé Ìwó nígboro Ìwó níbi tó lè ti ń jà ní báńkì àwọn olè ti lọ. Kíní ẹ wá dàbí ọlọ́mọjọ́ mo kú fún yàn kíní ẹ wá dùn mí wọrí débi pé ó ń ṣẹlẹ̀ nífẹ̀ẹ́ á lọ ọbẹ̀ adẹ̀ ń jagun tá à ń rogun ṣẹ́ nílé sáà ń jagun à ń rogun ṣẹ́ ọwọ́ ajẹ́ lùlù tèmi tó yẹ kí n ti gba ráǹkì ọjọ́ yẹn ni ìlẹ̀ gbàgbé tó dùn mí jù àrá olóòtú ó dùn mí gan mo sì máa ń rántí tí n bá ń kọjá táyé pé mò ń wakọ̀ lọ àbí mò ń gun kẹ̀kẹ́ maṣíìnì ni tí n bá débi tí kinní yẹn ti ṣẹlẹ̀ tí n fẹ́ ráyè débi tí kinní ìṣùdé náà ti ń ṣẹlẹ̀ ńjọ́ yẹn tí mọ́tò ti yọ lọ́wọ́ ń ronú ọjọ́ náà ní ilé má ronú ọjọ́ náà. Ọjọ́ yẹn ó lágbára. Ó lágbára gidi gan wọ́n pa ọlọ́pàá kan ìspẹ̀tọ̀ ni wọ́n fìbọn fún níbi iṣẹ́ yẹn níbi iṣẹ́ yẹn lọ́dún náà. Fẹ́ gbà pé ó ní tọ́lọ́ ń fi ṣe. Gbogbo tọ́lọ́ bá ti ṣe dáradára ni èmi náà gbà pé sábàbí kan ló wí. Ọ̀dà nídìí iṣẹ́ aṣọ́dẹ yẹn níjọ́ wo nínú yẹn dùn jù? Nídìí iṣẹ́ aṣọ́dẹ tá à ń sọ yìí ọjọ́ tí inú mi dùn jù ni ọjọ́ tí ọ̀gá mi wá. Ṣé ẹ mọ̀ pé kéèyàn ó fọ èèyàn bí iṣẹ́ mo wà lọ́dọ̀ ọ̀gá mi wọ́n wà fèèyàn sí iṣẹ́ èmi ò mọ̀ pé ọ̀gá ó jáde ọ̀gá ò pé pé wọ́n jáde wọ́n wá ń jáde wọ́n pàtrol káàkiri bí mo ṣe rí wọn pẹ̀lú ọkọ̀ tí wọ́n gbé lọ́wọ́ mi ò mọ̀ mọ́ wọn ní ọdún tí mò ń sọ yẹn dẹni níbì kan là ń pè lókè gádà ilé epo kan wà ń bẹ̀ lókè gádà lókè bíbà ilé epo ará Abidjan lónìí wọ́n wá fi mí síbẹ̀ so bí wọ́n ṣe wá ń jáde lọ tí wọ́n park èmi ti rí wọn èmi wà lórí òkè tí mo gọ sí mo wá fọgbọ́n sọ̀kalẹ̀ pé ẹni tó páàkì yìí mo wá gọ mi ò sọ̀rọ̀ ní ìkànnà mo ti wá dúró débi yìí pé mo ti wà níbi tó yẹ pé tí mo bá fẹ́ shoot ọwọ́ dírẹ́fà yẹn ni màá ti shoot ẹ̀wọ̀n tí ó mú ẹ̀mí wọn lọ́nà sí ni dírẹ́fà wọ́n dúró ọpẹ́ wọ́n tún sún wájú wọ́n tún dúró wọ́n dẹ̀ róòlù gíláàsì pa mo kàn gbọ́ ọmọ yìí ò wà bí iṣẹ́ lónìí ṣé ẹ rí i pé kọ̀mándò débi iṣẹ́ lónìí báyìí tá a bá sì sọ̀rọ̀ yóò pé kíní kan ọkàn tán náà nìyàn ọ̀gá mi wá rẹ́rìn wọ́n wá kí mi wọ́n ní kú iṣẹ́ o ẹ pẹ̀lẹ́ àwọn yòókù ẹ̀ ń kọ́ òun ni wọ́n wà dáadáa wọ́n wá lọ nígbà ń padà dé barak ìgbà yẹn mo wà ní local government kọ̀mándà local government mo wà ń gbà yẹn nígbà tá a dé barak èrò wa pọ̀ báyìí wọ́n ṣe fà mí jáde nù ọjọ́ àkọ́kọ́ nìyẹn ọjọ́ ẹ̀kejì tá a lọ sí Kóòdù lódóngúnyán ní Kóòdù ọmọ ọ̀gá Òkòòdù lẹ́kọ̀ọ́ lódóngúnyán àtẹ̀lọ́gà lọ akómọ́tò bíi 6 lọ àwa dé Kóòdù hòtẹ́ẹ̀lì kan ní lọ́ǹchì wa sí ń bẹ̀ ní Kóòdù yẹn lódóngúnyán area command Ilé Ifẹ̀ kọ́ ni òun ló fẹ́ ṣe wedding for martin fi ní àlọ́jọ́ yẹn àwa débẹ̀ ọ̀gá wa wà lókè wọ́n gba ọ́fíìsì kan kọ̀ọ̀kan àwọn ọmọ tá a jọ wà ń bẹ̀ ibi tí ó jẹ́ kí n fẹ́ mọ́rọ̀ yìí mọ́ kí n sọ jáde mọ́ ni pé tí ọdẹ bá ń ṣe ọdẹ àsìkò tó bá ń ṣiṣẹ́ mẹ́jẹ̀kọ́ tí ó pọ̀ jù àwa débẹ̀ ọkọ̀ escalade lèmi bá lọ gbọ̀rọ̀ báyìí wọ́n wá dúró táwọn ọ̀gá yẹn
àwọn tá a jọ lọ wọ́n ti mu tí wọ́n ti yó ẹlòmíín ń pọ̀ sí ibi tó sùn sí báyìí tó di lórí kọ́ọ̀dù tó sì gbé bọn lọ́wọ́. so ẹ yà pé mo ti ṣe iye tí mo tan náà sí atẹ́tí rí yẹn ní tí mo wá sí lẹ́ẹ̀kejì yẹn òun ló wá fún mi ráǹkì gan pátápátá bí mo ṣe wá rí i pé wọ́n ń ṣe yẹn ń bò wá di bí ọwọ́ aago kan àbọ̀ lóru àwọn kan bá gbé gọ́ọ̀fù dé wọ́n bá láwọn fẹ́ wọnú hòtẹ́ẹ̀ mo lẹ́ẹ̀lẹ́ wọnú hòtẹ́ẹ̀ bí mo ti ń bá wọn fà á ń pe òwò kan ní Mark 4 Kútọ́nù ni ṣùgbọ́n Iléṣà ni ló gbé dàgbà kọ̀mọ́ndà ni kọ̀mọ́ndà Iléṣà West tí bá ń gbọ́ báyìí ọmọ rántí pé Jogún Omi ni kọ̀mọ́ndà Jogún Omi ló sọ̀rọ̀ yìí. so Táyé Ṣùbòmí náà wà ń bẹ̀. so nígbà tí wọ́n wá fẹ́ wọlé mo lẹ́ẹ̀lẹ́ wọlé ní wọ́n bá ló PC mọ̀ ni àwọn mo ló PC ní oní tẹ́yìn lẹ̀ ń sọ hòtẹ́ẹ̀lì wọn láwọn káwọn ń sọ hòtẹ́ẹ̀lì à ń fẹ́ mú à ń fi fóònù bíi lọ́sàn-án là ń fẹ́ mọ̀ ọ̀dà ò inú ìwé òfin tẹ́yìn lẹ̀ fọmọ sí hòtẹ́ẹ̀lì yìí ẹlẹ́yìn kọ́ ọ̀dà lẹ́tọ̀ọ́ àti wò hòtẹ́ẹ̀lì o àsọ́gà mi ò sùn lókè tí ń bẹ lókè àṣé òsùn àti ń gbọ́ ogun tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni Mark 4 wá bọ́ta àbájọ dúró ọ̀dà ò àwọn òun àní tí ẹ̀ bá gbàwọ̀ ọ̀rọ̀ àwọn fìtìpá wò hòtẹ́ẹ̀lì o mo lẹ́ẹ̀dẹ̀ kìsà ẹgbẹ́ ní mo sọ mo lẹ́ẹ̀dẹ̀ èkìsà olóòtú sẹ́yìn gbọ́ mi. mo ń gbọ́. mo bá dọ́dà mo ṣe gbé bó ṣe ń ọ̀gá wá sí rè ìbọn tí wọ́n gbé fún mi gbà yẹn pumping machine ni ní máa ń gùn mí yàtọ̀ fóògùn nígbà ẹ̀mọ̀ pé tí irinṣẹ́ bá dáa tó bá ń bẹ lọ́wọ́ ọmọ yóò gún yàn yàtọ̀ fóògùn mo bá gbé ìbọn jáde nígbà ọ̀rọ̀ déjú ẹ̀ làwọn adé òkè àwọn làwọn mọ̀ ládùúgbò yìí mo lásìkò tá a wà ń bí èmi ni mo ní àdúgbò yìí tá a bá wá kú òǹbí ìtàn o lẹ tó ní àdúgbò èmi mo sì ní Ìkòròdú yìí lọ́wọ́ yìí ní wọn bá kíkì ọkọ̀ ní wọn bá lọ bọ́gà ṣe sọ̀kalẹ̀ dénú ẹni bọ́gà ṣe sọ̀kalẹ̀ bọ̀ ní wọn ráwọn tí wọn ti ń pọ̀ sílẹ̀ lẹ́bàá nínú àwọn tí wọn wọ yúnífọ́ọ̀mù níjọ́ tọ́gà tí wàá di pé wọ́n rí yẹn wọ́n ṣe nígbà táwọn ò rí wọ́n kà ṣàdúrà fún mi àwọn adélé tán ni wọ́n ṣe ní mọ̀ bọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn nù bí wọ́n ṣe gbé yúnífọ́ọ̀mù nù àti fìlà àti wọ́n wá dírẹ́sì mi wọ́n sọ mí di kọ̀mọ́ndà West local government tó jẹ́ 10 local government wọ́n ṣe sọ mí di automatic commander nìyẹn ìjọ yìí tí mo lè pé náà mi dùn jù nù. àwọn tí wọ́n máa ń rán mi ń ṣẹ́ tí mo máa ń ṣe gọ́lọ́gọ́lọ́ fún wọn wá dọmọ lẹ́yìn mi. ṣé ẹ mọ̀ pé òótọ́ dáa kéèyàn ó sì bẹ̀rù ẹni tí ọjà síwájú rẹ̀. so ìbẹ̀rù aṣíwájú pé ọtí ń bẹ́lẹ̀ lóòótọ́ wọn ò fowó rà ó sì pọ̀ lẹ́yìn ọkọ̀ ṣùgbọ́n kànjú àjẹ́ káwọn mu kú mu tí n tí ó burú bá ṣẹlẹ̀ bí ó ṣe ráàyè wọlé nù wọ́n ti pààrọ̀ kó ṣe security sẹ́yìn. so mo wá rí i wípé ntọ́gà àárò tí wọ́n fi ṣe kí ni tí wọ́n fi tún fún mi ní ráǹkì nù mo ṣe tún ní ráǹkì ní ibi ibẹ̀ yẹn nìyẹn ó wá jẹ́ kí mo tún ní ìwúrí látara ibẹ̀ yẹn. ọjọ́ wo nǹkan ò kì í dùn kó má ro hàn ọjọ́ wo ló dàbí nǹkan tó dàbí nǹkan tó dàbí nǹkan tó mú bànújẹ́ lọ́wọ́ ọjọ́ tó dàbí nǹkan wọn á sọ méjì péré torí tẹ́ ẹ bá ń wò mí olóòtú ẹ rí i pé gbogbo wa tá a jókòó yìí ẹyinjú méjì la ní ara ọjọ́ tó dàbí nǹkan lójú kan fi kúrò tó fi pẹyọ kan yìí níjọ́ tó dàbí nǹkan lójú kan fi kúrò tó fi pẹyọ kan yìí wọ́n máa ń pòwe kan pé ẹnìkan ìgbélé ẹni ọ̀fọ̀rùn lọ irọ́ ni o ọlọ́mọdé aráburú o aburú a máa wọlé tọ̀ yẹn o torí tí ó bá ń dáa fún ọ kéèyàn kẹ́kọ̀ọ́ pé máa tẹríba tí wọ́n bá ń pé àfiwọ́ ni wọ́n pa àfọ̀ lọ́hùn ẹ̀yin lẹ́jẹ́ máa jẹ́ ní tí mò ń jẹ́ wọ́n pè kó sí bí ò ṣe rí o torí pé èèyàn ti ń ṣayé kó tó dáyé èèyàn ti ń lògbà kó tó fẹ́ máa lògbà. nígbà tí mo ń sọ yìí mo tí ń lè sọ iye ogun tí mo ti jà ń lè sọ iye àkàrà tó ti ró lẹ́gbẹ̀ẹ́ mi tí iye tí ò nítumọ̀ ṣùgbọ́n èyí tí ó wá padà wá jẹ́ ní tó ṣe àwọn bàbá wa lọ́gbọ́n ètè nù o fún ara mi mo sùn mo sì rápẹrẹ pa burú fẹ́ ṣẹlẹ̀ kí ni wàá ṣe ìyá kan ń bẹ ńgbà náà lọ́hùn kọ́ lọ káwo rere ọjẹ́ mọ́ rẹ̀ jayé adé onífádé là á pè níláwó ni ìyá ń wá wọn wá pè ìyá mo níyàwó ni mo rápẹrẹ burú kan ìhun èsì rápẹrẹ ọmọ rẹ báyìí ṣùgbọ́n tí wọ́n ní ṣe ni pé kí n lọ bọ̀gùn
mo bá lọ bọ̀gún, mo sì bọ̀gún tán mo yìnbọn dé ògùn. Ọjọ́ kẹta tí mo bọ̀gún l'accident ojú ìṣẹ̀lẹ̀. Níjọ́ mo mọ̀ yìí pé ojú mi kan ò sì ń bẹ̀ mọ́, tí mo sì mọ bí mo tí wọ́n bá ní bọ́ìsì le àbí wèrè kan bẹ́ ń gbòòrò ní ìgbà tí mo mú gbìn, ẹ mọ̀ pé tí a bá rí gbìn nínú oko bí mo ṣe máa ń mú ọnu. Níjọ́ ojú kan ti wá kú, mo wá rò pé èmi ti pé ìrì bọ́ìsì ọ̀hún ní mú bí ìgbà tí mo mú gbìn ni. Ojú kẹ̀lé wà fi máa ṣe tí mò ń ṣe. Ó yá kí n kú mọ̀ pásìkò tónu. Ìmọ̀ kọ́ lọ́wọ́ fàyà rẹ̀ ti yàn. Ibi mo ti ń dá sọ̀mọ̀ pé ìyàwó mi ń gbọ́. Bí n bá fẹ́ lọ sùn yọ́ tẹ̀lé ń lọ sùn. Bí n bá fẹ́ lọ tọ̀ yọ́ tẹ̀lé ń lọ tọ̀ ni o. Gbogbo ohun tó wá ṣe tán tó bí mi nínú lẹ́yìn ìgbà náà ẹyọ kan tó ṣeun. Torí n bá ti gbèkúrú jẹ lọ́wọ́ ìbọra, n bá ti wá nǹkan lò fún ara mi tí n bá ti sọmọ ọkùnrin. Rí mi nígbà máa gbójú kan kiri. Tí mà pé kéè ṣe ìpín ìrìn àjò ẹ̀dá. Lẹ́yìn ìgbà tójú kan wà ńbẹ̀ mo mọ tó lọ tó ṣe fún mi. Èmi dì ti wò pé títànù kí n wọ́nà àti fáìn wé ara mi. Mo wá ń sọ̀rọ̀ yẹn ní kọ̀kọ̀. Èyí mà pé òun fetí mọ́ gànà. Òun lọ wá pariwo sáwọn fámílì létí. Lọ bá di kọ́ máa sọ mi kiri. Ọjọ́ àkọ́kọ́ tí mo lè pé ó kọ́kọ́ gba ọbọ̀kan mi jẹ́ jù. Ó lágbára. Tó lágbára tójú kan kúrò ńbẹ̀ tó kẹ́yọ̀ kan. Ọ̀dà. Ẹ dákọ yín fún mi lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Ọ̀pátádé Mustapha, ọmọ bíbí ilé Adébíọpọ́n. Tí ìyá alias mi ń jẹ́ Jogun-Omi Àsọ̀rọ̀ Fìjàlọ. Tẹlifóònù nọ́mbà yín ńkọ́? Fóònù nọ́mbà mi 090 61 32 65 25. Lẹ́ẹ̀kan sí. 090 61 32 65 25. Nọ́mbà yín nù. Nọ́mbà WhatsApp nọ́mbà mi tí mò ń lò. Jogun-Omi. Bẹ́ẹ̀ ni bàbá. Jogun-Osinmi. Olóòtú. Àsọ̀rọ̀ Fìjàlọ. Ọkùnrin ogun nù.